ẹ jọ̀ọ́ ṣé lè sọ orúkọ yín fún wa. Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Sunday Olúwatóbilọ́ba Mímáyétán. Ok. Àwọn ìrírí wo ni ẹ ti rí nínú igbó ọdẹ? Ṣé lè ṣàlàyé fún wa? Àwọn ìrírí pọ̀. Ọdẹ kì í ṣe pé ọdẹ tí ó máa ń jókòó sínú ilé. Tán bá ti ní ọdẹ póríṣi. Ok. Ó sì àwọn ọdẹ tó jẹ́ pé wọ́n máa ń ṣọ́ inú ìlú ni. Ok. Ó sì àwọn ọdẹ tó jẹ́ pé ọdẹ inú igbó ni, tó sì jẹ́ pé ibẹ̀ la ti ń mọ ọdẹ yàtọ̀ sí ọdẹ inú igbó la ti ń mọ ọdẹ. Ok, so àwọn ọdẹ tó wà ní inú ìgboro báyìí wọ́n tún yàtọ̀ sí àwọn ọdẹ tó ń wọgbó. Kì í ṣe pé ọdẹ náà ni wọ́n, ṣùgbọ́n ipò tó olúkálukú dì mú. Ó sì àwọn kan tó jẹ́ pé ọdẹ ni wọ́n náà ṣe, wọ́n ti ṣe ọdẹ ó ti lé ní 30 years, ó ti lé ní 40 years. Èmi gan wọ́n ti bí mi, ṣùgbọ́n kò dẹdẹ òru rí. Ok. Kò dẹdẹ òru rí, ọdẹ ọ̀sán nìkan ni. So ẹ̀yin ọdẹ òru báyìí gangan ni ọdẹ. Àwọn tó ń lọ sóko ní àárọ̀, lọ́sàn-án, ní ìyálẹ̀ta, ní ọ̀gànjọ́ òru, àwọn là ń pè ní ọdẹ, àwọn là ń pè ní ògbójú ọdẹ nínú igbó. Ok, ok. Ṣé ẹ lè sọ àwọn ìrírí tí ẹ ti bá pàdé nínú igbó ọdẹ? Èrè wa ọ̀la wa ọdẹ máa fi ń sọ, a ní ijọ́ tí o bá pa ẹfọ̀n dàbí o pa kúnnúgbá. Mi ò tí pa ẹfọ̀n o, mi ò tí pa kúnnúgbá, ṣùgbọ́n àwọn ẹran ìrírí kọ̀ọ̀kan téèyàn rí nínú igbó. Ó sì àwọn ẹran míì tó jẹ́ pé tó bá pa o gbúdọ̀ gbé wọ ìlú ní òye, o gbúdọ̀ gbé wọ ìlú, o gbúdọ̀ sún tàbí kó là á kí o ti kó ẹrẹ̀ sílẹ̀. Ó sì àwọn ìrírí àwọn nǹkan míì tó jẹ́ pé ó ń dojú kọ ọdẹ nínú igbó. Níjọ́ tí wàá múra lọ oko báyìí kò ní sí òjò, wàá dẹ̀ dóko bí eléyìí, òjò á sì dé. Ó sì sí àwọn ìgbà míì wàá dé oko, wàá ti múra, wàá dé oko bí eléyìí, àwọn oríṣiríṣi ìdojúkọ ẹranko oríṣiríṣi tí ó jáde. Àwọn bàbá wa nígbà tí wọ́n fi ń pa ẹfọ̀n, tí wọ́n fi ń pa òtòlò, tí wọ́n fi ń dẹdẹ àwọn ẹran ńláńlá, erin ni, tó sì jẹ́ pé ẹ̀ẹ̀kan tó bá ti yìnbọn wọ́n máa bá ń bẹ̀ ni ó máa yí ṣubú ni. Tó sì jẹ́ pé kò sí nǹkan míì tó lè débẹ̀, kò sì sí ẹnì kankan tó lè débẹ̀ tí yóò gbé. Àwọn ẹran míì yóò dojúkọ ẹni tó jẹ́ pé tó bá ní oore gbé, tó bá ní àfẹ́ẹ̀rí, nǹkan tí o lè fi pa ohun dà dàbí kó ní command, pé command yẹn ni pé àṣẹ ohun ọ̀rọ̀, pé ìwọ ẹran yẹn ó yá dúró bẹ́ẹ̀. Ìjẹ́ ẹran ti kọjú ìjà sí yín rí? Ẹran ti kọjú ìjà sí mi rí. Ṣé ẹ lè sọ díẹ̀ fún wa nípa ẹ̀? Ní ọjọ́ náà lọ́hùn, nígbà tí ẹran kọjú ìjà sí mi, mo dúpẹ́ lọ́wọ́ Ògúnlákáyé Ọ̀sìnmọlẹ̀, òun ló ṣẹ́gun. Nígbà tí mo rí i, mo tanná ní òru, mo ṣe tanná bí eléyìí, àmọ̀tẹ́kùn lélẹ́yìí, mo ṣe fún bọ̀n ní eléyìí o, àfi bó ṣe kọjú dà mí o. Bẹ́ẹ̀ mo ṣe wò, ó ti súnmọ́ mi tán, mo ṣe yí sẹ́yìn òkìtì kan nìyẹn. Yíyí tí mo yí sẹ́yìn òkìtì bí eléyìí, gbogbo ara ẹ̀, tá bá fẹ́ ṣe ìjẹ́rìí, fídíò ẹ̀ wà ńlẹ̀ ní ẹran yẹn. Gbogbo ara ẹ̀ ní ọ̀tá àgèlè ti wẹ̀, ṣùgbọ́n agbára t'Ọlọ́run fún un, ó ṣe kí ni, ó lè fi lé ènìyàn bí 1 kìlómítà nínú igbó láì ṣe kí ni, láì má ti kú. Bẹ́ẹ̀ kò ó tẹ̀lé má sí ẹ̀dọ̀ mọ́nú ẹ̀ kí ọkàn ẹ̀ kó ti já. Nígbà míì irú àgbìnrín tàbí ẹlẹ́dẹ̀ tàbí ìmọ̀dò tó bá yìnbọn sí, ìmọ̀dò ló tẹ̀ burú jù. Wọ́n ní ìmọ̀dò bá dàbí ẹlẹ́dẹ̀ abàlújẹ́. Bí ìmọ̀dò tó bá yìnbọn sí ìmọ̀dò tó bá múra, ó lè ṣekú pa ènìyàn nínú igbó. Òun là fi ń rí àwọn ènìyàn tó jẹ́ pé àwọn ọdẹ́wùmí, tá máa ń pè ní ọdẹ́wùmí, tó jẹ́ pé ọdẹ́wù wọn ni, wọ́n kàn wọnú ọdẹ, kì í ṣe pé àjogúnbá. Tí wọ́n bá rí àmọye ẹran míì tí wọ́n padà sínú igbó, tá di ẹran igbó, tá di ẹran ìdin. Àmọye ẹran tó jẹ́ pé kò sí ẹran tí ò lè kọjú ìjà síyàn nínú igbó.
ẹ wá wo àwọn ejò kékeré, ejò takùn wò bí ejò kékeré tó bá di òru tán, irú ejò tí wọ́n pè ní mọ́nàmọ́ná ọmọnúrín tó bá di òru tán kì í fẹ́ iná. Tó bá tanná sí i, o gbúdọ̀ tó bá ti rí pé tó bá ti fẹ́ kọjú dà sí ẹ, wàá ra na tọ́sí ẹ sí ẹ̀gbẹ́ kan. Tó bá ti nà sí ẹ̀gbẹ́ kan, iná yẹn ló máa wá bọ̀. Ìwọ wà dé ọ̀rá gbà sẹ́yìn. Ìsídà kó sáré fi iná ẹ̀ kó fi kọ́ igi, dàbí kó ọ̀rá gbà sẹ́yìn kó wá ju àdá sí, dàbí kó dẹ̀ yìnbọn sí. Àwọn èèyàn máa ń sọ pé àwọn àlùjọ̀nnú wà ní inú igbó ní òru. Ǹjẹ́ ẹ ti bá kankan pàdé? Àlùjọ̀nnú wà lóòótọ́ o. Èèyàn tó bá sọ pé kò sí àlùjọ̀nnú, irọ́ ló ń pa. Àlùjọ̀nnú wà nínú igbó tó sì jẹ́ pé ìwọ tí ò bá jẹ́ ọkùnrin, o ò lè rìn half kilometre lẹ́ẹ̀rin ìlú sí inú igbó kó tó di pé ó sá padà sílé. Òun ni ò jẹ́ káwọn ènìyàn kó lè dẹdẹ òru. Ọ̀pọ̀ ọdẹ ni ò lè dẹdẹ òru. Wọ́n gbọ́wọ́ pé ọ̀sán o ẹran tó bá máa lé àwọn ọmọ ibi táwọn máa kọjú dà. Nígbà míì òun la fi ń sọ èèyàn tó bá jẹ́ akíkanjú ọdẹ ló ń dẹdẹ lóru. Torí pé kí ni ó sí ewé míì, eréko là ń pè é, tó bá ti lè fara kànyàn, atẹ́gùn ẹ̀ wà táwọn àlùjọ̀nnú á fẹ́ sí ènìyàn lára. Ó lè wà ní ìlú kejì, inú ìlú ẹ̀ wà lọ́jà nílùú ìlú kejì tàbí ìlú kẹta. Àwọn nǹkan ewu tó wà nínú oko òru nìyẹn. Ǹjẹ́ ó ti ṣẹlẹ̀ sí yín rí? Ó ti ṣẹlẹ̀ sí mi. Láti ìlú Ìyàrá ní Ìjùmú, ibẹ̀ ni ó ti lù mí. Ìlú kẹta ni mo ti lọ jáde tí a ń pè ní Èkìrìn Àdé, ibẹ̀ ni mo ti lọ jáde ní àárọ̀ ọjọ́ kejì. Wàá rí ọ̀nà bí eléyìí ò lè mọ̀ pọ̀nà ni. Ọlá àwọn àjogúnbá baba tí wọ́n ti sọ ọ̀rọ̀ fún wa pé báyìí ni wọ́n ṣe ń ṣe o tí nǹkan báyìí bá ṣẹlẹ̀. Ìkan tó dẹ̀ sọ adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lálẹ́ ní àṣẹ àwọn egungun inú ilẹ̀. Ọ̀rọ̀ tó ti sọ, àwọn ẹ̀kọ́ tó ti kọ́ wa, ó dẹ̀ ṣe kíni, ó wá sí ìmúṣẹ. A dẹ̀ ṣe kíni, mo ṣe nǹkan tí ìgbà tó jú mi là díẹ̀, mo ṣe nǹkan tí mo ní ṣe, mo dẹ̀ ṣe kíni, mo mọ ọ̀nà lé. Báyìí ní àtàpàkò wọ́n ní òun ló júwe ọ̀kan, ibi tá a bá ránwọ́ òun lọ́wọ́ ń lọ. Òun ló júwe ọ̀nà fún mi tí mo fi padà síbi tí ẹrù mi wà. Àmọ́yé àwọn bàbá mi tó ti gbàbẹ̀ tó ti lọ tí wọ́n rí mọ́, wọ́n á ní pé bí ọ̀pẹ lẹ̀wọ̀ ẹranko búburú wá pa sínú igbó. Nígbà tí wọ́n ti rìn, wọn ò mọ ọ̀nà mọ́. Torí pé kí ni eréko yẹn ó ti lù wọ́n lójú. Afẹ́fẹ́ ewé ẹ̀ wà, àlùjọ̀nnú náà dẹ̀ ń fẹ́ síyàn ní ara. Àmọ́yé àlùjọ̀nnú mi wà máa lọ báyìí, wà máa gbọ́ chẹ́ bí pé wọ́n bá ń lo agogo idẹ létí ènìyàn. Wà á máa rìn lọ bí eléyìí, wà á máa gbóhùn ẹsẹ̀, á máa tẹ̀lé ẹ lẹ́yìn. Wà á máa lọ bí eléyìí, ìjì á máa fẹ́ lọ́tùn lósì. Tí ó bá ti ń fẹ́, ìwọ tí ò bá jẹ́ ọkùnrin, wà á padà sílé ni. Ó dẹ̀ sí àwọn àròkò míì tó yẹ kó máa ṣe tí ọ̀nà ò bá ní dáa, ìwọ gan wà á mọ̀ pé ó yẹ kí n lọ oko yìí, eléyìí ó yẹ kí n padà. Eléyìí tó bá yẹ kó padà, tó bá ní ìṣọ́ra, wà á padà sílé. Èèyàn tí ò bá ní yóò bá lọ. A sì lọ, tó bá dẹ̀ lọ, ó tẹ̀lé lọ látàárọ̀ dalẹ́ dé àárọ̀ ọjọ́ kejì kó má rẹ ẹran kankan pa. Àwọn àkíyèsí ó wà nínú ọdẹ tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ṣe àkíyèsí ẹ̀. Kì í ṣe pé kò kàn gbé ìbọn, mò ń lọ sóko. Ó dẹ̀ ní bí wọ́n ṣe kọ́ wa pé bí wọ́n ṣe máa yìnbọn. Ọ̀nà mẹ́rin ló ṣe lè yìnbọn tó sì jẹ́ pọ̀ tọ̀tọ̀ ni. Torí pé kí ni, tá a bá ti wà nínú àlùjù nínú igbó, àmọ́ ẹni tó wà ní ìsọdá ibi tí o wà, bóyá o wà ní ìsọdá odò àti o dẹ̀ rẹ́ ẹran ní òdì kejì, ó ní wọ́n ṣe kọ́ wa pé láti yin ìbọn. Èèyàn ò gbúdọ̀ gbé ìbọn kó ṣe déédéé àyà báyìí kó ní òyìnbọn. O gbúdọ̀ kẹnu ẹ̀ sísàlẹ̀ kó pé ẹran yẹn kó sùn sílẹ̀, kó tẹ̀ dúró, kó kọjú ìbọn ẹ̀ kọlẹ̀, kó fi yìn tàbí kó nà sí òkè. Ẹran tó bá wà lókè o gbúdọ̀ wo. Tó bá dẹ̀ tún máa nà sókè, kó gbúdọ̀ ṣe déédéé àgùn ènìyàn. Kó gbúdọ̀ ṣe déédéé àgùn èèyàn. O gbúdọ̀ ṣe kíni, kó jẹ́ ẹran tó jẹ́ pé ó máa rìn sókè, tó jẹ́ pé télù mi bá wà lórí ọ̀pẹ kó ìbọn má lè bá. Torí àwọn ènìyàn tó ń dẹmu lórí ọ̀pẹ, àwọn ènìyàn tó ń ká kòkó dàbí tó ń ká obì. Ìdí nìyẹn. Ọdẹ ó gba ẹ̀kọ́, ọdẹ ó gba sùúrù, ọdẹ ó sì gba àkíyèsí lórí àwọn àdójúkọ oríṣiríṣi ni o. Ọlọ́run ní jẹ́ kí èèyàn ṣe ènìyàn ta. Òun la fi ń sọ nínú ọdẹ, ó ní ó gba sùúrù, ó sì gba ẹ̀kọ́ láti kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́, láti rìn sún mọ́ àwọn àgbà, àwọn tó ju ni lọ. Ọmọ mi tí a bí, mo lè ṣàgbà ẹ̀ o,
but àwọn ẹ̀kọ́ tó ti kọ́ lọ́dọ̀ bàbá ẹ̀, òye tó ti ní, ìmọ̀ tó ti ní, irú àwọn ọmọ mi wọn ní, ṣùgbọ́n tó yẹ kí wọ́n rìn súnmọ́ wọn, wọn ò lè rìn súnmọ́ wọn. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ọdẹ, a máa sọ pé ọdẹ wùmí wà, ọdẹ àjogúnbá wà. Àwọn ọdẹ wùmí ló sì pọ̀ ń ta tó jẹ́ pé nǹkan tó wá jẹ ọ̀nà wa débẹ̀. Ẹ ò tí ì dáhùn ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín. Ìjẹ́ ẹ ti bá àlùjọ̀nú pàdé rí nínú mo ní mo ti bá àlùjọ̀nú pàdé tó sì jẹ́ pé kì í ṣe pé tí nǹkan tó ò bá ti tọ́ wọn, wọn ò ní tọ́ ẹ, wọ́n á yọra sí ẹ, tó sì jẹ́ pé kò sì sí kò ń ṣe bí wọ́n retí wọ́n lọ, ìwọ náà retí ẹ lọ ni. Ìwọ tó bá dẹ̀ ní oore tọ́lọ́ fún ní agbára fún agbára, ó lè tọrọ nǹkan lọ́wọ́ wọn, ó lè ṣe inú gbọ́ ẹ̀gbọ́n ló ti fẹ́ lọ pa ẹran, ó ti mọ̀ pé inú gbọ́ ló ń bọ̀, á yọra sí ẹ kó tó dé ibi inú gbọ́ ẹ̀, bẹ́ẹ̀ wá padà. Tó bá mọ̀ bó ṣe lè yìí sí ààyè nìyí padà, wàá tọrọ, wàá bẹ̀bẹ̀, mo lọ sínú gbọ́ ẹ̀ o, wàá ti ṣàdúrà. Kì í ṣe pé àkàndédé ń wọgbó o, a máa ń ṣe àwọn àdúrà, kẹ́ tó kúrò nílé, àwọn ẹ̀bẹ̀ ká tó kúrò nílé. Ògúnlákáyé Ọ̀sìnmọ̀lẹ̀, ònàmílé fẹ̀jẹ̀wẹ̀, ònàṣọ nílé fi mọ̀ bóra. Kò ń ṣe pé kí ni wàá fi tọrọ àdúrà pé mò ń lọ sóko, ẹ jẹ́ kí n lọ re, ẹ jẹ́ kí n kó tó sán mi lọ, kó sán mi padà wálé. Tó bá ti ṣe àwọn àdúrà, kó sì ṣe àwọn kó ṣàdúrà ẹ̀bẹ̀ àwọn àgbà, wọ́n sì ṣe kí ni, wọ́n sìn ẹ lọ, wọ́n sì ṣe ẹbọ. Òun ni Ògún fi ń dúró ti ènìyàn. Ìwọ tó bá ti ń ṣe nǹkan tí ò yẹ kó ṣe, ó lè bá àwọn àlùjọ̀nnú mi pàdé, wọ́n á lé onítọ̀hún padà sílé ni o. Wàá yìnbọn báyìí sí ẹran báyìí, wàá dẹ̀ máa wo àlùjọ̀nnú ẹ̀, wàláhì, wàá rò pé ó ti kú kó ní débẹ̀ kó gbé báyìí, á dẹ̀ lọ. Wọ́n tún sọ pé àwọn igi kankan wà nínú igbó tó jẹ́ pé wọ́n máa ń ní ẹran fúnra wọn, tó jẹ́ pé gbogbo sàkání ẹ ò lè pa ẹran níbẹ̀. Ṣé òótọ́ ni? Kì í ṣe ẹran, kì í ṣe igi nìkan kọ́, àti igi àti àwọn òkè, àwọn àpáta, ó wà tó jẹ́ pé àwọn àlùjọ̀nnú wọ̀nyẹn, àwọn ló ní ẹran wọ̀nyẹn. Tó o bá tọrọ lọ́wọ́ wọn, wọ́n lè fún ẹ. Ẹran wà nínú igi, ẹran wà nínú àpáta, ẹran wà nínú òòlẹ̀. Ẹ ṣe àkíyèsí, ẹ rí ńgbà míì, ẹ hóró inú ilẹ̀ ló ń bímọ ẹ̀ sí, ọ̀tá ló mọ ibi tó bí sí, bẹ́ẹ̀ nínú òòlẹ̀ ló máa gbẹ́ tó máa wo bí ọmọ sí. Ẹran wà nínú igi lóòótọ́ ni o, kì í ṣe pé lórí bí ẹran wà nínú àpáta. Wàá yìnbọn nígbà bíbá ẹ̀, olúgbà ní pé níbo ẹran lélẹ̀, kò síbi ọ̀rọ̀ tó ń gbé lọ. Bẹ́ẹ̀ náà ló ṣe dàbí pé olúwẹ̀rí àwọn tó ń pa ẹja, gbà mí wàá gbé ẹja mi, wọ́n á sè kò ní jiná, wọ́n á ní kí wọ́n gé kò ní ṣe gé, torí pé kí ni olúwẹ̀rí náà ò ṣe kí ni, kò yọ̀ǹda ẹ̀ fún wọn ni, àfìgbà tó bá dá padà. Bẹ́ẹ̀ náà ni ọdẹ, ọ̀gá mi tó kọ́ mi ní ọdẹ, ó ti yìnbọn sí ẹran, ó ti pa, ó dẹ̀ ti gbé sínú àlà, ó ti rìnrìn, ó ti lé ní wákàtí 3, ó dẹ̀ débi pé ó ti rẹ̀rùn, ó gbé ẹran sílẹ̀, ẹran sì jáde nínú àlà, ó sì lọ. Kì í ṣe pé ọ̀rọ̀ irọ́ o, ọ̀rọ̀ tá à ń sọ yìí, tá bá rí àwọn bàbá wa tó jẹ́ àgbà ọdẹ, àwọn ògbójú ọdẹ nínú igbó, àwọn bàbá tó ṣe fẹ̀yìntì, àwọn yẹn wá tún ṣe àlàyé dáadáa. Àwọn tó jẹ́ pé wọ́n ti pa ẹ̀fọ̀n, wọ́n ti pa òtòlò, wọ́n ti pa kúnúgbá, wọ́n ti pa fìrìmọ̀jò, kò sí ẹran tí wọ́n ti pa, wọ́n ti pa erin. Ebi mo ní a ní àwọn bàbá ní inú ìlú wa níbà tó jẹ́ pé Fúlàní wọ́n mú tí wọ́n fi pa erin, ọ̀pá ọwọ́ tí wọ́n fi tilẹ̀ ní wọ́n nà tí wọ́n fi pa erin, tí wọ́n fi pa òtòlò. Agbára ni, agbára àjogúnbá nìyẹn. Ṣé ẹ̀yin jogúnbá iṣẹ́ ọdẹ ni àbí ọdẹ wù mí? Àwa jogúnbá ọdẹ ni, torí pé bá ṣe wà gbogbo wa nílé ayé, àjogúnbá ọdẹ ni gbogbo wa, ọdẹ ni gbogbo wa. Ọdẹ ló tẹ ìlú kọ̀ọ̀kan dó, kò sí ẹni tá sọ pé kì í ṣe ọdẹ kọ́ ni bàbá ní ìran kẹfà, ìran keje, ìran karùn-ún, kó tó di pé ọ̀rọ̀ ẹ̀sìn ó dé ilé ayé. Ọdẹ ló láyé, ọdẹ ló lè fún ni ní ìfọ̀kànbalẹ̀ nínú ìlú. Àjogúnbá ni ọdẹ. Tẹ́ bá wò nínú ìwé mímọ́, nígbà tó Ọlọ́run dá Ádámù àti Éfà, ó ní ó fi ẹ̀ṣọ́ inú ọgbà àjàrà ẹ̀. Ẹ jọ̀ọ́, kí ni iṣẹ́ àlàrà àkọ́kọ́ náà? Oníṣẹ́ ọdẹ, iṣẹ́ security. Tẹ́ bá wo orílẹ̀-èdè tí ò bá ti ní security,
tí ò bá ti ní ààbò ọdẹ ẹ rí i pé orílẹ̀-èdè náà kò ní ṣe kí ni kò lè gún régé. Ọdẹ ló ní ayé o, ọdẹ ló ní gbogbo nǹkan, ọdẹ ló fọba jẹ, ọdẹ ló sì fi àwọn ìyálóyọjà ìyálóde àwọn ọdẹ ló fi wọ́n sí oyè náà. Tó yẹ pé kí ni ọdẹ inú igbó ló ti mú ìyàwó wá, ọdẹ inú igbó la ti ń joyè wọ ìlú. Kò sí ọba, kò sí gọ́vnà, kò sí sẹ́nítọ̀, kò sí rep tó lè yan olórí ọdẹ fún ènìyàn nínú ìlú. Inú igbó la ti ń jẹ oyè wa. ẹ ní igbó ni ọdẹ ti ń múyàwó wá. Inú igbó ni. bí ti báwo. ẹ ṣe ní ayé àtijọ́ lé àwọn bàbá wa ó ní ẹran kan tó ń pè ní àgbìnrín, obìnrin ni, ó sì sí àwọn ìdílé tó sì ní ẹran náà nílẹ̀ Yorùbá. Ó ní àwọn ìdílé náà wọn kì í jẹ ẹran náà tó yẹ pé kí ni àlùjọ̀nnú ẹran ni, obìnrin ló sì máa ń dá ní àjọ ìjọ ọjà ní orí gbogbo ìgbà. Ìlú kọ̀ọ̀kan wọ́n máa jáde, wọ́n á ṣe kí ni, wọ́n á sì di ènìyàn, wọ́n á sì wọ ìlú wá. Ọdẹ tó bá rìn sásìkò ó máa mọ èrè pé ẹni ènìyàn ní, ẹni ẹranko ní. Ìgbà yẹn ni wọ́n máa lọ awọ wọn níbi tán bá kó sí, ọdẹ á ṣe kí ni, á sì lọ síbi àsìkò tó bá ti kó, tó bá ti lè gbé wọ̀lú ó di ìyàwó ọdẹ. Nílẹ̀ Yorùbá ẹ lọ wo fíìmù àwọn ilẹ̀ Yorùbá dáadáa tó jẹ́ pé ògbójú ọdẹ nínú igbó, àwọn fíìmù kankan tó ń ṣe ẹ rí i pé ìtàn gidi ni. Ṣùgbọ́n àwa nílẹ̀ Yorùbá a fẹ́ ka àṣà wa àti ìṣe wa sí mọ́. Ìkàntẹ́rẹ́ tó fà á nìyẹn. Ọdẹ ló láyé o, ọdẹ ló ní ìlú. Ìlú tí ọdẹ tí wọn ò bá ti jẹ́ kí ọdẹ kó ṣe nǹkan tó yẹ kó ṣe, ìlú náà kì í rójú, ìlú náà kì í ráyè. Ọdẹ wọ́n ní èèyàn mẹ́ta, ẹ gbọ́ báwọn bàbá wa ṣe sọ, wọ́n ní èèyàn mẹ́ta ló ní òru. Ẹni kìíní olè, àwọn ẹni kejì àwọn ni àwọn ìyá wa, ẹni kẹta ọdẹ. Ẹjọ́ wọ́n á bi àwọn àgbà lérè pé ta la àgbà náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn ìyá wa sọ pé àwọn ló ní òru, àwọn ló ní gbogbo òru, pé àwọn ló ní ayé. Wọ́n béèrè lọ́wọ́ olè, ó ní òun náà ló ní, ó ní pé torí pé tóun bá máa jalè, ó ní òru lòun máa fi ń ṣe káwọn òru lòun máa fi ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò sí ẹni tó lè jẹ́wọ́ pé òun o lè mo rìn lóru mo wá jí nǹkan nílé ẹ̀. Oṣó nísìnyí tó bá rìn lóru tó bá pa ènìyàn kò lè ṣe kíni, kò lè jẹ́wọ́. Ṣùgbọ́n ọdẹ bá lọ lóru tó bá wọ oko ẹ̀, á délé á sọ pé lágbájá mo la oko ẹ̀ kọjá, yóò sì pàrokò. Tó bá pa ẹran ní àyíká oko ẹ̀, á fi ẹran sílẹ̀ sínú ahéré, á fi síbẹ̀ fún ẹ. Tó bá tẹ̀ gbẹ́ sínú oko ẹ̀, á jẹ́ kó mọ̀ pé ọdẹ ló débẹ̀, á bú ètù, á sì fi àgèlè, á fi ládẹ̀ fi ẹran síbẹ̀. Òun ni wọ́n fi sọ pé ọdẹ òun làgbà. Tọ́ ẹ ṣe fún àkókò yín o. Ṣé tí a bá tún pè yín lọ́jọ́ míì ṣe tó máa dá wa lóhùn? Kò sígbà tí ẹ bá pè tá ò ní jẹ́, torí pé kí ni àwa a fẹ́ láti jẹ́ kí a gbé àṣà wa èyí tí à ń pè ní culture, a fẹ́ kí a gbé lárugẹ. A fẹ́ kí orílẹ̀-èdè, ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti ìlú kọ̀ọ̀kan kán mọ̀ pé ọdẹ òun ló ní ìlú. Láìsí security, láìsí ààbò, ìlú ò lè tùbà, ìlú ò sì lè túṣẹ. Kò sígbà tí ẹ bá ti pè tá ò ní jẹ yín. Ẹ pè wá, a ó jẹ yín. Tọ́ kò sí wàhálà, ẹ ṣé gan.